àwa yìí tó wá fẹ́ bẹ́tà àwọn tí ń bọ̀. wọ́n ní àwa generation wa yìí tó wá fẹ́ bẹ́tà àwọn tí ń bọ̀. torí kíkì sọ yìí nísìnyí ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nísìnyí Ìlọrin tí ò sí inú ta rẹ̀ rí látìgbà tí wọ́n ti dájọ́ fún wọn nísìnyí bẹ́ẹ̀ dájọ́ fún fótó nísìnyí ìdílé yìí kò sì ní dáa kí mọ́ mẹ́nu kàn. wọ́n ní àwọn irú àwọn ọmọ yìí nísìnyí tó yẹ kí wọ́n gbè sí wọn ní ọwọ́ ọjọ́ báyé tiwa yìí tó fẹ́ tàjú ti ń lọ ó yẹ káyé tí yóò tó fẹ́ tàjú tiwa lọ ni torí bàbá rẹ̀ nísìnyí àmọ́ dáadáa o kọ́dọ̀ òun náà lọ lé kéwú dáhùn lóbìnrin náà lòun náà lọ àti ní ọ̀rẹ́ òun pẹ̀lú àwọn Abdullahi Yusuf òun ní classmate ẹ̀kẹ́sẹ́ tí ìgbà ti kọjá lérò kan mi fẹ́ padà sí wọ́n ní táwọn bá ti kọjá lẹ́yìn rẹ̀ program mi ìbí wò bá èyí wọ kọjá báyìí tí bá ti lè kó bẹ́ẹ̀ mo ti kó bẹ́ẹ̀ náà nù. wọ́n ní táwọn bá ti kó bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ náà nù. kìnní kàtà sí kẹta ní níbo. ẹ wàá bẹ̀rẹ̀ dúkẹ́ máa wọlé kọ̀ọ̀kan. torí kọ̀ mọ́ mi lá náà ni. wọ́n kọ̀ mọ́ wọlé. aláì kọ̀ mọ́ mi lá. àwọn náà mo sọ pé àléébù mi ni. ẹni mo sọ àléébù mi ni. torí pé ẹni tí ẹ bá ṣe nǹkan mẹ́ta ní ònù. wọ́n ní nǹkan mẹ́ta ní ònù. kò ní ní mistake ara rẹ̀ bọ̀rọ̀. wọ́n ní kò ní bẹ́ẹ̀ ibi tóun náà ṣiṣẹ́ ló ti ṣàṣìṣe bọ̀rọ̀. kò sí ní máa kọ̀rọ̀ kún. wọ́n ní kò sí ní máa kọ̀rọ̀ kún ẹlẹ́ẹ̀kejì nù. yóò sì máa gbàgbé àwọn àṣẹlẹ̀ tí ó yẹ kó gbàgbé. wọ́n ní yóò sì máa gbàgbé àwọn àṣẹlẹ̀ tí ó yẹ kó gbàgbé ń gbèsè ayé ẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta yóò sì dáa. wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta yóò sì dáa. èwo ni tẹ́ bá sọ báyìí ẹ wà á máa ìtọ́jú máa sọ lójú àwọn tó rí ká lè rírú àwọn tó jọrọ àwọn yìí. wọ́n ní ká lè rírú àwọn tí ó jọ bàbá wọn lè márùn yìí ni. náwó mi náà tẹ́sí à. wọ́n ní eléyìí tí wọ́n yọ àgbá kan nínú rẹ̀ tí ni. kàmá híyà fi nafsi luwati náwó mi náà tẹ́lẹ̀ bíà. wọ́n ní gẹ́gẹ́ bí n tí a ń ṣe lọ́wọ́ nísìnyí wọ́n ní àgbá kan lára àrántí kan tí ò jẹ́ kó máa kẹ́kọ̀ọ́ gbàgbé. wọ́n ní àwọn sọ ń ta pé káwọn ọmọdé wọ́n ju àfa wọn. èyí tó sọ fún ẹ nísìsiyìí pé wọ́n tún náà mí náà tó tún lè jọ. wọ́n láwọn tó tún sọ yí pé nígbà àwọn táwọn àfa àwọn náà ń wò náà a tún kún káyì tó tọwọ́ pẹ̀lú rẹ̀. testimonial fẹ́ta léèdì láàrin wa. yéésù tó rà àwọn ibi tí màá ga pé lónìí ìlélẹ́ yóò ní. wọ́n ní ibi tí màá ga pé lónìí. wọ́n ní ọ̀pọ̀ àjọrọ à ń kó máa tutọ́ tù yìí jọ. wọ́n ní ọ̀nà ìyọ́ padà dẹ́rí pé ẹni yìí gẹ́gẹ́ sí ayé rẹ̀ kí ló fi ṣe lónìí ni lọ́rọ̀ tó sọ ní wọ́n wá kọ́ kalẹ̀. wọ́n ní jámíà ló ti ga tó láyé. wọ́n ní kò wá síbi tí gbogbo tí ń jẹ́ yunifásitì tí ó fi ga tó wọ́n máa ń ní documentary ní pé nǹkan báyìí láti ṣe nǹkan báyìí láti ṣe àti manuscript tí wọ́n máa wò. jámíà tí ọba ti ní yòó kì í ṣe jámíà. wọ́n ní gbogbo yunifásitì tí ọba ti ní kì í ṣe jámíà. àbá tó bá sì kà títí tí ọba ka mọ̀ tùbá tí ọba tó ti ka mọ̀ ṣùrá tí ọba ka mọ̀ tó kì í dàfà. wọ́n ní gbogbo àfa àti bá ti ń ka àti gbogbo òlu. tíra àti bá ti ń ka tí ọba ti wọ manuscript pé báyìí báyìí àbí documentary wọn tí ọba ti wò torí pé ibẹ̀ àṣírí ìlú wà. ìlú tí ọba ti ní yòó. ìlú tí ọba ti nínú kì í ṣèlú. ìbátan sọ̀rọ̀ kan mi àwọn ilé adé mi làwọn. wọ́n sọ yìí níjọ́ mi. wọ́n làwọn sọ yìí níjọ́ mi kí bàbá olè wa náà sọ̀rọ̀. láwọn tí wọ́n ní wọn mọ́bí tá a fà wọn ti ké èmi sì wá kàn. wọ́n ní àwọn tí wọ́n ní wọn mọ́bí tá a fà àwọn ti kéwù àwọn sì wá kàn wọ́n sì mọ́ bẹ̀. èyí retí ijọ́ tó wọ́n béèrè ẹ̀ ni. wọ́n ní àwọn retí ijọ́ tí wọ́n béèrè ni. wọ́n ti láwọn sọ ọ́ dijọ́ mi. alẹ́ sẹ́ ń bọ̀ wá bí tá a ti pàdé díẹ̀ díẹ̀ ni gbọ́dọ̀ káwa yìí. wọ́n ní gbọ́rọ̀ ká láyọ̀ yìí. torí náà ìlú yìí nísìnyí. wọ́n ní ìlú wa yìí. ibi tí parí ẹ̀ sínú. wọ́n ní dáwọn parí rẹ̀ sínú. mo ti di sọ àwọn jánìbù mẹ́ta mo sọ̀rọ̀ mùdír. wọ́n náà sọ̀rọ̀ bá mùdír. mo sọ tèmi náà bẹ́ẹ̀ díẹ̀. wọ́n náà sọ̀rọ̀ bàbá wa wàsílù mẹ́kẹ́sì náà bẹ́ẹ̀. mo sọ ti mùdír wa yìí. bàbá wa mùdír Harun Rashid àwọn sọ̀rọ̀ wọn náà bẹ́ẹ̀. àwọn sọ ti bàbá wọn lè má náà bẹ́ẹ̀. èyí sọ fún yín pé kí ni mo fẹ́ conclude ẹ̀fẹ́ yẹn ọmọ kí ní tèmi yìí. wọ́n ní táwọn fẹ́ fi parí rẹ̀ fún wa. àwọn ìjáàlì nìyẹn. wọ́n ní gbogbo àwọn èèyàn yé èèyàn làwọn tá a ti dákọ̀ yìí. ẹ wá kẹtẹ bàjọ́ ni wọn. wọ́n ní ẹwà kẹtẹ bàjọ́ mú wọn. pàtàṣàbàhù ńláfẹ̀kùn mísìláhù. ìnàtàṣàbù abirúṣà àlìfàdáhùn. pàtàṣàbàhù ẹ máa wá bẹ́ẹ̀ ṣe jọ wọ́n. ẹwẹ́ nìkan kẹ́ gbé ní kíláàsì pé ẹni tí mo fẹ́ jọ ní. ìgbé irú ẹ̀bùn tí ń bẹ lágbára yèmí náà fẹ́ mú kú tèmi. èmi náà fẹ́ mú ìlànàtàkùnù mísìláhù. ọba jọ wọn kọ́dà bọ́ ọba wa bá wọn débi tí ọba bá wọn ní ìrìnàjò tí wọn kí kókó ọkọ lè dàbí wọn yányá. ìnàtàṣàbù abirúṣà àlìfàdáhùn. ọ̀pọ̀lọpọ̀ ayé bọ́ ọ̀là ń bẹ́ẹ̀ bí èyí tó ń ṣe o. ọ̀là ń bẹ́ẹ̀ bí èyí tí ọ̀là ìlà ń béèrè nísìn. ọ̀là náà là ń béèrè nísìn. ọ̀pọ̀ láàrin àwọn akéwù. ọ̀pọ̀ láàrin àwọn akéwù. èyí ò ní wọ́n bá fi sọ́kàn nílọrin. gbogbo wa pálápàlá àbí tọ́wọ́ àdìdé gbẹ̀yà yìí kò ní dìde. tọ́wọ́ lè gbé lẹ́yìn náà ni wọ́n bá fi sọ́kàn pé ẹni báyìí bàbá wa bí báyìí bàbá wa bí báyìí tó sì jẹ́ gbé àwọn èèyàn wa náà ni tọ́wọ́ yẹ pé àwọn ni wọ́n fi sọ́kàn gbogbo òwò àbàjẹ́ tó wá di tọ́rọ́ fọ́kálẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ tó láwọn tí wọ́n bá jọ ni wọ́n máa lé. ìpè yìí ni kó sì kárí kọ́mọ yẹ pé òde alẹ́ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ sí. wọ́n ní kọ́mọ́ dàbí pé òde alẹ́ láwọn ṣe ìpè ilé yìí náà ní kó kárí. kí ni kí mòlúdì náà da inú tó ráṣù wa ló wá. wọ́n lára lẹ́gẹ́sì tiwọn náà lọ́wọ́ kékeré pé mòlúdì ọ̀dà ọ̀dà. ìta ń lò fún ni ọ̀dà. wọ́n ní ìta ń lò fún tá à ń ṣe ń bẹ̀ ní ọ̀dà. gbogbo orú àwọn ọ̀rọ̀ tó yẹ kó máa lọ́nbẹ̀ ní fáwọn ọmọ kéwù. wọ́n ní gbogbo orú àwọn ọ̀rọ̀ tó yẹ kó máa lọ́nbẹ̀ ní fáwọn ọmọ kéwù. wípé àfáà mélòó ni tó tilẹ̀ ti jọ nílùú yìí nísìn. pé àwọn àfáà mélòó tí wọ́n ti lò lú yìí tí lúyọ̀ lè gbàgbé wọn mélòó lẹ́jọ́ nú wọn. tá a gbìyànjú ká jọ wọn. tá a gbìyànjú ká jọ wọn. àfáà sì pọ̀ o. wọ́n láfa sí pọ̀. gbogbo wọn a ti gbàgbé wọn. wọ́n ní gbogbo wọn a ti gbàgbé wọn. a kàn fowó kọ wọn jẹun ni. a kàn fowó kọ wọn jẹun ni. àwa yìí tó wá fẹ́ bẹ́tà àwọn tí ń bọ̀. wọ́n ní àwa generation wa yìí tó wá fẹ́ bẹ́tà àwọn tí ń bọ̀. torí kíkì sọ yìí nísìn ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nísìn ní Ìlọrin tí ò sí inú ta rẹ̀ rí. látìgbà tí wọ́n ti dájọ́ fún wọn nísìn bẹ́ẹ̀ dájọ́ fún fótó nísìn ìdílé yìí
kò sì ní dáa kí mọ́ mẹ́nu kàn. wọ́n ní àwọn irú àwọn ọmọ yìí nísìnyí tó yẹ kí wọ́n gbìn sí wọn ní ọkàn. ọwọ́ ọjẹ́ páyé tiwa yìí tó fẹ́ tàjú ti yín lọ. ó yẹ káyé ti yín ó tó fẹ́ tàjú tiwa lọ ni torí bàbá rẹ̀ nísìnyí àmọ́ dáadáa o kọ́dọ̀ òun náà lọ lé kéwú dáa ló mìíràn lòun náà lọ àti ní ọ̀rẹ́ ogun láwọn Abdullahi Yusuf ní classmate ìsàlẹ̀ àjàsá bàbá rẹ̀. ṣé báwọn ti ń ṣe ni ẹ̀yin ọmọ kéékèèké kẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má kàtírà nìkan wọ́n ní ẹ mọ́ kàtírà kíkan ẹ kà àwọn àfáàgbà yín ẹ kà àwọn àfa àgbà yín náà kẹsì táyà kẹ rí ẹ̀bùn tí ń bẹ lára wọn wọ́n ní ẹ sì tíráì kẹ ẹrẹ́bùn tó wà lára wọn kẹsì wákàtí ẹ̀bàjọ́ nù wọ́n ní kẹ́ ẹ wá kàtẹ́ bàjọ́ nù wọ́n pọ̀ ní ti dáadáa. subhana rabbika Rabbil izzati amma yasifun.